tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Mo kí yín o nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ mà kásán o. Etí tẹ́ ẹ fi ń gbọ́ wa ò nídìí. Bákan náà ojú tẹ́ ẹ sì fi ń rí wa náà kò ní fọ́. Ọdẹ ọdún bí gbogbo ọmọ Yorùbá abiyamọ tòótọ́, abiyamọ lọ́jọ́ ogun bá le, abiyamọ gbọ̀jágbọ̀gọ̀rọ̀, ìyá wa a mà kí yín o. Ǹjẹ́ ẹ ti gbọ́? Àṣé lóòótọ́ ni wípé abiyamọ ò kì í sùn. Ìyẹn àwọn abiyamọ ni o tí kì í ṣe abiagba o. Ta ló sọ èyí? Bàbá wa Olóyè Sunday Igboho Òòṣà ni o. Oníṣẹ́ fẹ́ gbọ́ ní gbogbo àsìkò tí mo fi wà ní àhámọ́. Bẹ́ẹ̀ ni ìyá mi máa ń pè mí. Bẹ́ẹ̀ ni o, ìyá mi máa ń pè mí. Ó ní ṣó o fẹ́ gbọ́? Ó ní má wọ́rì ó máa bọ́. Ṣùgbọ́n bàbá wa Olóyè Sunday Igboho máa ń sọ fún pé ṣe rí àsìkò bàbá Tinubu, ọ̀nì tí bàbá Tinubu bá ti gorí oyè, wọ́n ní ó máa ṣe kí ni? Ó máa free Olóyè Sunday Igboho Òòṣà. Ẹ gbọ́ kí ló ń dá bàbá dúró? Bẹ́ẹ̀ ni kí ló wá ń dá bàbá wa Bọ́lá Ahmed ààrẹ Nàìjíríà kí ló ń dá yín dúró? Bẹ́ẹ̀ ni Olóyè Sunday Adéyẹmọ Igboho Òòṣà tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí adìjàgbara fún gbogbo ọmọ Yorùbá, Yorùbá Nation Agitator tí a pè ní Igboho Òòṣà. Ó ti sọ ohun tó ṣẹlẹ̀ o. Bẹ́ẹ̀ ni ó sọ ohun tó ṣẹlẹ̀ nígbà tí àwọn aráabí kógun wá sí ilé wọn. Oníṣẹ́ fẹ́ gbọ́, ìyá mi pè mí o nígbà tí mo wà ní àhámọ́. Ó dẹ̀ sọ fún mi and he told her that bàbá ló sọ fún wọn, bàbá sọ fún ìyá rẹ̀ wípé tí bàbá Tinubu bá ti di ààrẹ, ìyá mi ẹ lọ fọkàn balẹ̀, níṣe ni wọ́n máa free mi ni o. Ó ní tí bàbá Tinubu bá ti darẹ́, níṣe ni wọ́n máa free àwọn. Ta ló sọ èyí di mímọ̀? Igboho ni o, òwò bàbá Dami, ẹkùn ọkọ̀ Fúlàní. Ṣùgbọ́n ìbéèrè mi ni pé bàbá bàbá Tinubu, olóyè ní ìgbàgbọ́ nínú yín gan wípé tẹ́ ẹ bá dépò, àbí ká sọ pé wọ́n ní ìgbàgbọ́ pé tí Yorùbá, àbí gẹ́gẹ́ bí Yorùbá tó jẹ́ pé tó bá ti jẹ́ pé Yorùbá ló débẹ̀, wọ́n máa ṣe kí ni? Wọ́n máa dá wọn sí nítorí wípé kò ní fẹ́ jẹ́ kí Yorùbá máa gbé Yorùbá ní gbọ̀wọ́ ni, torí àwọn onígbàwọ́ onígbọ̀wọ́ tó ṣe bí òwe, tó ṣe bí ọ̀rọ̀. Ẹ wò ó, ṣùgbọ́n sí ìyàlẹ́nu, kí ló wá ń dá bàbá dúró? Kí ló ń dá bàbá Tinubu? Kí ló ń dá wọn dúró? Bẹ́ẹ̀ ni o, ẹ mọ̀ pé wọ́n ti sọ fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé tí bàbá Tinubu bá dàrẹ́ o, ẹ má wọrí, ó máa gbé ni. Bẹ́ẹ̀ ẹ̀já gbọ́ ohun tí àwọn ènìyàn sọ. Ìkan jẹ́ kó yé wa o. Oníṣẹ́ fẹ́ gbọ́, ẹ̀yin ènìyàn ẹ ronú o. Wọ́n ní ètò ìṣèjọba ti súnmọ́ tòsí. Ó ní ara àwọn ọgbọ́n míì tó máa tún di pé tí Tinubu bá ti fẹ́ jáde báyìí, a bá máa ta àwọn ọpọlọ kéékèèké míì láti fi jáde. Ẹ̀já tún gbọ́ ohun tẹ́lómi sọ. Ẹlòmíì ní ó tún ti ń rúgbó bọ̀, wọ́n tún ti fẹ́ bẹ̀rẹ̀ o. Bẹ́ẹ̀ nìkan ní èlú bí ẹ ṣe gbójúlé bàbá Tinubu tó, síbẹ̀ ṣé wọ́n ti dá yín sí? Ó ní ṣé wọ́n ti dá yín sí láti fi lè jẹ́ kẹ́ ẹ mọ̀ pé àjùmọ̀bí ò kan tàánú, ẹni tọ́lọ̀ bá rán sí ni ló ń ṣe ni lóore. Ibẹ̀ nìkan náà ti jẹ́ kó yé wa. Oníṣẹ́ ni tí ò tiẹ̀ tí ì free Nnamdi Kanu, àbí ṣóun ló wá fẹ́ fi Olóyè Sunday Igboho lẹ̀? Bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé wa. Ó ní ẹ má dẹ̀ gbàgbé wípé ìgbà tó máa fi Olóyè Sunday Igboho lẹ̀, nígbà tí wọ́n mú wọn ní Benin, kì í ṣe bàbá Tinubu o. Bẹ́ẹ̀ ni kì í ṣe bàbá Tinubu. So bẹ́ẹ̀ nìkan tún jẹ́ kó yé wa. Ó ní ṣé Nnamdi Kanu tó ti wà ń bẹ̀, ẹ jọ̀ọ́ ṣé wọ́n fi lẹ̀? ẹ wo ẹja ti gbọ́n tí ẹlòmíín sọ
bẹ́ẹ̀ nìkan jẹ́ kí wa ó ní ìran Yorùbá ò lè ranra wọn lọ́wọ́ ó mà ṣe o ọ̀rọ̀ ni wọ́n ní ìran Yorùbá kò lè ranra wọn lọ́wọ́ àfi kó máa jẹra wọn lẹ́yìn ẹsẹ̀ ó ní bẹ́ẹ̀ nìkan jẹ́ kí wa ó ní ọmọdé ẹmọ bàbá ńlá àṣìṣe lélẹ́yìí láti fi ìrètí yín sínú bàbá Tinubu wọ́n ní àṣìṣe ńlá gbáà ni nítorí kò sí ohun rere kan tó lè ti Násárẹ́tì wọn jáde ọ̀rọ̀ ni o ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tún gbọ́n tẹ́lómi sọ ìmí ní bàbá Tinubu ló lọ fọkàn tán lẹ́ni tó jẹ́ wípé òun gan ò trust ara ẹ̀ lóbi mi tọ́ka mọ́ ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún torí ẹ̀ la ṣe ń pariwo pé ẹ̀jẹ̀ abọ́ ká lè gbalẹ̀ wa ẹ bá mi wò tí kì bá ṣe bẹ́ẹ̀ ni ọdún mélòó la fẹ́ fi pínlẹ̀ wèrè yìí àbí nǹkan ẹni tí a tiẹ̀ ti gbójú okùn lélẹ̀ Yorùbá ó tún wá ń ṣe yàmàyàmà ṣé kò jẹ́ kí ọpọlọ wa mọ̀ pé ká ṣọ́ra wa lóṣùṣù ọwọ̀ ká dìde ká gbára wa ló máa tọ́ ṣé kò jẹ́ ká ti mọ̀ wípé àsìkò àti gbára wa rèé àsìkò àti bọ́ fúnra wa rèé tá a bá jókòó pé èèyàn kan ń bọ̀ wá gbà wá dey play láwà tó túmọ̀ sí pé kò ní kankan tàbí orí ọ̀fẹ́ àbáǹfààní kankan tó fẹ́ ṣe fúnlẹ̀ Yorùbá ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún Yorùbá nation ló lè ṣe nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ jẹ́ á pawọ́pọ̀ ẹ jẹ́ á gbalẹ̀ wa ẹ jẹ́ á pawọ́pọ̀ ẹ jẹ́ á gbọ́ òmìnira wa èyí tá a ṣẹrú ti tó olóyè Sunday Igboho Òòṣà bàbá ikú ò ní pa yín fún wa ẹ bá wa dìde sí òmìnira ilẹ̀ Yorùbá ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin ládéládé ẹ̀yin ọ̀tọ̀pọ̀lú ìlú à ń bẹ̀bẹ̀ ní ẹ jẹ́ á gba orílẹ̀-èdè wa là kí àsìkò tó lọ ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi àsìkò tó a máa bẹ ọ̀bẹ ẹni bẹ ṣu àtẹ́lẹsẹ̀ yóò má bẹ̀nà o la fi ń sọ fún yín pé ẹ bá wa share ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ ìyàwó èèyàn lọ́tún ló sì pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ la fi ń kí yín wípé ẹ jẹ́ ká dìde ká gbára wa ká gba orílẹ̀-èdè wa Yorùbá nation orílẹ̀-èdè àlàáfíà orílẹ̀-èdè ìtura tí Ọlọ́run ti pèsè fún Yorùbá ni God bless Yorùbá nation ó dàbọ̀.